ìròyìn ikú bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí ó bani nínú jẹ́, ó bani lọ́kàn jẹ́, ó sì yani lẹ́nu. Ó ṣe ní kàyéfì torí pé ikú bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò yẹ kó jásìkò yìí, torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára, lórí ọ̀rọ̀ kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwádé àti bàbá ọba Ọ̀yọ́túnjí yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn. Ṣùgbọ́n bá a ṣe wá gbọ́ ìròyìn ikú bàbá ọba Ọ̀yọ́túnjí yìí, ó wá jẹ́ nǹkan tó yani lẹ́nu tí ó sì ṣe ní kàyéfì. Ní nǹkan bíi aago 10 sí 11 alẹ́ ọjọ́ sátọ̀dé ni wọ́n dágbére fáyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Mo fi ní ọ̀rọ̀ ikú bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí yìí tí mo fi lọ́ lágbára, tí mo fi ní ó le díẹ̀, ò ní wípé títẹ́ bá rántí tẹ́ bá gbàgbé wípé ní nǹkan bí ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn ó ní ìròyìn jáde lórí ẹ̀rọ ayélujára àwọn a lè pè ní abẹ́sìnkáwọ́ kábíyèsí ọba aláàfin tuntun ọba Abímbọ́lá Akeem Ọwádé wípé wọ́n na bàbá ọba yìí, ìyẹn bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí ní ààfin aláàfin tìlú Ọ̀yọ́, débi wípé wọ́n tún fi ọlọ́pàá mú dẹ́rẹ́bà bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí yẹn. Ìròyìn yẹn jáde nígbà yẹn kó tó wá di wípé kábíyèsí ọba aláàfin tìlú Ọ̀yọ́ gan jáde láti tako ìròyìn yẹn wípé ọ̀rọ̀ rí bí àwọn kan ṣe ń sọ lórí ẹ̀rọ ayélujára wípé ohun ọ̀nà bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ọ̀rọ̀ yìí ò tí ì tán lẹ̀ tí a fi wá gbọ́ ìròyìn ikú bàbá ọba tí wọ́n ní wọ́n nà yẹn. Ṣe rí i pé ibi tí ọ̀rọ̀ yẹn, ojú tèmi fi wo ọ̀rọ̀ yẹn tí mo fi ní ọ̀rọ̀ ikú bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí ó lágbára díẹ̀ nìyẹn lásìkò yìí. Ṣùgbọ́n ohun tí àwa mọ̀, tèmi mọ̀, ò ní pé ikú ò ṣeé fi yọ ẹ̀dá kankan, torí pé kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tó kú bàbá rẹ̀ kò ní dìgbòrò. Gbogbo ẹ̀dá tó bá ti wálé ayé ń lọ máa tọ́kú wò. Àsìkò tí ó jẹ́ nìkan lẹ̀dá ò mọ̀, ní tí ó sì ṣe sábàbí kò sẹ́ni tó mọ̀. Á kàn máa rawọ́ ẹ̀bẹ̀ sólódùmarè ni wípé kó jẹ́ kí ọjọ́ wa ó pẹ́ nínú ayé, kó sì ṣe sábàbí ikú wa ní rere. Á máa bẹ Olódùmarè ni. Ṣùgbọ́n ohun gbogbo, ẹ̀mí wa, ayé wa, ọwọ́ Ọlọ́run ló wà. Àsìkò oníkálukú kò sẹ́ni tó mọ̀, àsìkò oníkálukú sọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni kí ọba Èdùmàrè kó bá ní dẹlẹ̀ fẹ́ni ire tó lọ, kó bá ní gba àbọ̀ wọn, ìyẹn ní abala tibẹ̀ yẹn. Lórí ọ̀rọ̀ interview tí agbóhùnsáfẹ́fẹ́ oníṣẹ́ ìwádìí Dele Adeyanju tó ṣe pẹ̀lú àgbà òǹkọrin gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin fújì Alhaji Wasiu Ayinde K1 the ultimate máyégún ilẹ̀ Yorùbá, olórí ọmọ ọba kílẹ̀ tìlú Ìjẹ̀bú. Fídíò interview yẹn ó ti jà rìnrìn
lórí ẹ̀rọ ayélujára tí oníkálukú yìí sì ń fi èrò àti òye tiẹ̀ hàn lórí interview yẹn. Ṣùgbọ́n ẹni tí ó wá ṣe interview fún K1 the ultimate, ìyẹn tí í ṣe Dele Adeyanju, àwọn akọ̀ròyìn míì àwọn náà ti wá ṣe interview fún Dele Adeyanju, ìyẹn ni tó ṣe interview fún K1 the ultimate. Wọ́n bi Dele Adeyanju léèrè wípé kí ni ó rí, kí ni ìrírí rẹ̀ pẹ̀lú K1 the ultimate ṣáájú kó tó ṣe interview fún wọn, lásìkò interview àti lẹ́yìn interview yẹn, lẹ́yìn tó gbé interview yẹn jáde. Kí wá ni Dele Adeyanju, kí lèsì tó fún àwọn akọ̀ròyìn tí wọ́n bi Dele Adeyanju léèrè ọ̀rọ̀ lórí interview tó ṣe fún K1 the ultimate. Dele Adeyanju ó ní ọ̀pọ̀lọpọ̀ ní tí àwọn èèyàn ń rò nípa K1 the ultimate ó ní ohun ò rí lọ́dọ̀ K1 the ultimate. Ó lọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ nípa K1 the ultimate ní ohun ò bá pàdé lọ́dọ̀ K1 the ultimate. Ó ní súnmọ́ ni nìmọ̀ṣẹ́ ni a kì í gbókèrè mọ dídùn ọsàn. Ó ní ni òun lè sọ nípa ìbáṣepọ̀ ìrírí òun nípa K1 the ultimate lórí interview tí òun ṣe fún wọn. Ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ wípé K1 the ultimate kò lè dáhùn lóhùn láti pé kóun ṣe interview fún wọn. Ó ní ṣùgbọ́n on the first ló ń gbé súnmọ́ K1 the ultimate yìí pé bàbá àsìkò ti tó fún interview láti gbà yín láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún yín o, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń béèrè. Ó ní ṣùgbọ́n síyàlẹ́nu ní fúnra K1 the ultimate ni wọ́n bá ń sọ̀rọ̀ padà tí wọ́n sì fún òun ní date. Ẹ wá jẹ́ ká wo ohun táwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ nípa Dele Adeyanju gangan fúnra rẹ̀, ẹni tó ṣe interview fún K1 the ultimate. Ẹ jẹ́ ká jọ gbọ́. Òjòdú Babafẹ́mi, àwọn ní when the interviewer becomes the interviewee, well done Mr. Agbaletu. A brilliant and definitive interview with K1. You truly capture him. When you are confident and on top of your game, it is easy for some to mistake it for arrogance. I have experienced this too. As someone like Hillary Clinton, the truth is those who are inclined not to like you will find a reason, no matter what. What matters is that you have opened a window into his mind, and that is the true power of a good interview. Many who never really knew him or understood what shaped him now have a better view. Those who choose not to see will remain where they are, and the life of course moves on. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Babafẹ́mi Òjòdú nìyẹn. Yusuf Imam, àwọn ní you are exaggerating it all, you are making him supreme in dollar. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yusuf nìyẹn. Gabriel Wisdom, àwọn ní the fact that he welcomed you as journalist doesn't mean he would welcome his fan. Do you expect him to start biting you or beating you from every interviewed
he was involved. Recently, everyone know him and his characters, and onions don't use mouth to blow cow for horse. Well done, my brother. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Gabriel Wilson nìyẹn. Williams Amos àwọn ní Agbaman, honestly speaking, you have done a great job. In my own opinion, I will quote K1 in his words, let's call a spade a spade. Aṣíwájú Ajíbọ́lá àwọn ní Dele, keep the great work going. It is a good job though, but you did not ask him questions relating to his musical controversies with the likes of late Obesere, late Saura, and Obesere Òṣùpá, although it's a great job. Graphics Omole àwọn ní keep it up bro. I have only seen a snippet of the interview, and the fact that he obliged you, new and more respect for him. God bless you both. Amen. Gẹ́gẹ́ bí graphics bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Akéwùsọlá Fisáyọ̀ àwọn ní Dele Adeyanju, your work is superb. Káyọ̀dé Badmus àwọn ní good job on getting that interview done. Just watch the full interview on YouTube now. You are well done. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Káyọ̀dé Badmus nìyẹn. Adéwálé Ìbídàpọ̀ àwọn ní I love K1 music. I have been following K1 music since 1980. Agbaletu, all the best. Ebenezer Ọlárewájú àwọn ní this is an integrated job and is being amplified my personal comprehensions. Good work. Ọlárewájú Nurudeen àwọn ní ẹ kú iṣẹ́ takuntakun. Ohun tẹ́ ẹ fẹ́ ká gbọ́ lẹ gbé jáde fún wa, dípò kẹ́ ẹ gbé gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yin pẹ̀lú K1 jọ sọ síta pátápátá. Èrò tẹnìkan tó nìyẹn o. Ẹ̀yẹn Nurudeen Ọlárewájú, jẹ́ ká wo ohun tí ọ̀jọ̀gbọ́n Ṣítù Ọlálékan sọ. Àwọn ní Agbaletu yóò dáa fún ọ tí ó pọ̀. If you don't like what Dele Adeyanju said here about K1, it left to you. Go next to marketplace and hug transformer. Inú níbí ni kò mọ àìmọ̀wáwù. God bless K1. Ẹ jẹ́ ká wo ohun tí ààrẹ Oróládé Adémọ́lá sọ. Àwọn ní I do appreciate your style of asking questions. You always compose yourself well. No gree at all. More blessing. Akínbíyì Olúṣọlá àwọn ní K1 responded to you ASAP, but K1 never responded or returned King Kollington Ayinla phone calls, yet trying to paint in the media that the Baba doesn't regard him. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ń wí, tí àwọn èèyàn ń sọ nípa Dele Adeyanju, ohun tó sọ wípé aburú tí àwọn èèyàn ń rò tàbí tí wọ́n ń sọ nípa K1 the ultimate pé kò rí bẹ́ẹ̀, torí pé òun ò rí ìgbéraga, ìjọra ẹni lójú, àwa la wà ń bẹ̀ nínú K1 the ultimate, torí pé ó yà ń lẹ́nu gidigidi bí bàbá ṣe sáré dáhùn lóhùn fún interview tó ń pè wọ́n sí. Kí lèrò àti ìwòye tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ má gbàgbé pé mo máa ń ní oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Èrò kí papọ̀, ìwòye kí papọ̀. Bí ojú tẹ̀mí fi wo ọ̀rọ̀ ó lè yàtọ̀ sí tẹ̀yin, ojú tẹ̀yin náà fi wò ó lè yàtọ̀ sí tẹlòmíì. Ọlọ́run sì dálé ayé nìyẹn. Ṣùgbọ́n tá a fẹ́ máa gbé èrò àti ìwòye tiwa kalẹ̀
lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ á máa gbé kalẹ̀ níbàámu tí òfin ní máa tàbùkù ẹlòmíì. Ká kàn gbé ọ̀rọ̀ wa kalẹ̀ pẹ̀lú ìwà ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé tá a bá sọ nípa ọmọlúàbí, àwa Yorùbá ni ọmọlúàbí. Tá a bá sì ń sọ nípa ọmọlúàbí sì rèé, ìbánisọ̀rọ̀ ó wà nínú rẹ̀. Ìbánisọ̀rọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó wà nínú tá a fi pèèyàn ní ọmọlúàbí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell kí ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.